Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jugba Master, mo kí yín a kú dédé àsìkò yìí. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ agbára wa lákòókò lórí ìjọba àwa ara wa tá à ń ṣe lọ́wọ́ tí olóyìnbó ń pè ní democracy. Ẹ jọ̀ọ́ ṣé democracy yẹn bá a ṣe ń sọ pé ó dára tó, ṣé àwọn ìjọba wa àti àwọn gómìnà wa kọ̀ọ̀kan ṣé wọ́n ń ṣe níṣe pé democracy là ń lò àbí wọ́n ń ṣe níṣe pé ayé ológun náà ṣì ni? Ṣé òṣèlú àwarawa àbí òṣèlú bọ́ọ̀bọ̀ pa bọ́ọ̀bọ̀ bù lẹ́sẹ̀ ni wọ́n ń ṣe káàkiri? Irú òṣèlú wo là ń ṣe láì fi sentiment sí? Gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ pé àwọn kọ̀ọ̀kan tàbí èyí tó pọ̀ jù nínú àwọn tá a dìbò yàn wọ́n ń ṣe agbára lò. Ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ mà, ìṣẹ̀lẹ̀ kan ń ṣẹlẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ n kọ́kọ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ wa. Ǹjẹ́ ẹ̀tọ́ wà láti kàn máa wó ilé onílé anyhow láì lọ sí kóòtù láàrin ìṣẹ́jú bíi mélòó kan, even pẹ̀lú ẹ̀rí tí àwọn olórí wa bíi gómìnà ò bá ní lọ́wọ́? Láyé democracy ó yẹ kí gbogbo kéèsì kan fà lé àwọn agbófinró lọ́wọ́ kó dẹ̀ dé kóòtù ni. Kóòtù ló láṣẹ láti jù wọ́n yàn sẹ́wọ̀n. Kóòtù ló láṣẹ láti gbégi dínà ẹni. Kóòtù ló láṣẹ láti wó ilé. Bí àwọn gómìnà bá ń ṣe bẹ́ẹ̀ tó fún bá òfin gangan bá fún wọn láàyè tán bá ń lù bẹ́ẹ̀, àṣìlò agbára ni. Ọ̀pọ̀lọpọ̀ ló ti mọ bí mò ń sọ̀rọ̀ lọ. Analysis nílé iṣẹ́ wa wà fún, ṣùgbọ́n bitter truth la máa sọ. Àwọn òótọ́ wa máa ń korò. Ọ̀pọ̀lọpọ̀ yẹn lè má fẹ́ gbọ́, pàápàá jùlọ àwọn tọ́rọ̀ ìbá ṣẹlẹ̀ sọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat ni wọ́n ní allegedly bá a ṣe gbọ́. Ariwo tèmi gbọ́ ni pé ẹ wo àgídìgbò tẹ́ ẹ bá fẹ́ wo, èmi kọ́ ni mo ní. Alhaji Oríyọmí Hamzat ló sọ bẹ́ẹ̀. Wọ́n ní àrà tẹ́ ẹ bá fẹ́ fi àgídìgbò dá ẹ fi dá. Kí ló lè múrú ọ̀rọ̀ báyìí jáde? Wàhálà kan ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jùlọ nílùú Ìbàdàn. Òun ni mo fẹ́ ká jọ wo lámẹ̀ẹ̀tọ́ ẹ̀, mo dẹ̀ fẹ́ ká jọ gbọ́. Mò ń bọ̀ o, kọ́ mọ́ bá dàbí ẹni pé mo tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láì nídìí. Ẹ jẹ́ a jọ gbọ́. Ẹ lọ fàgídìgbò dára tẹ́ bá fẹ́ fi dá. Gbogbo à ń kógun olóró sápò, ṣe bí ẹni gbé kéèsì wá wọnú àgídìgbò da ògùn olóró sílẹ̀. Èmi kì í mu sìgá, èmi kì í mu ọtí, omi ni èmi máa mu. Kódà ẹlẹ́rìndòdò bóyá láàrin ọdún occasionally bóyá mo lè mu díẹ̀ bẹ́ẹ̀. Èmi kì í mu sìgá, èmi kì í mu ọtí, èmi kì í fa nǹkan símú. Nǹkan tí èmi máa ṣe jù ni pé kémi ó sọ̀rọ̀, kémi ó dẹ̀ bá àwọn èèyàn ṣeré. Ẹ múra lẹ̀ o. Ògùn olóró yín tẹ̀ ń kó bọ̀ lágídìgbò, ẹ wá dálẹ̀. Ara àwọn èèyàn yín tẹ̀ rán wá lánàá. Ẹ wọ́n jẹ́ tí kọjá bẹ̀rẹ̀ torí a ṣì máa analyze ẹ̀. Kí la bá lọ, kí la bá bọ̀? Ẹ̀tọ́ Oríyọmí Hamzat ó darapọ̀ mọ́ òṣèlú gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ọmọnìyàn. Ó wọlé, ó tún wọlé lẹ́ẹ̀kan sí, borí bá ṣe lóore. Kò yẹ ká ṣe òṣèlú pákáleke báwa ṣe ń rò ó. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ pé àwọn nǹkan tí ó súnmọ́ Alhaji Oríyọmí Hamzat lásìkò yìí ni àwọn ará bí báwọn yẹn ṣe ń rò ó. Allegedly bọ́n fúnra wọn ṣe ń sọ tí wọn ò dárúkọ àwọn tí wọ́n rò bó lè ṣe, bẹ́ẹ̀ lèmi náà ò ṣe sọ. Àwọn tó mọ̀ mọ̀ ń tà ń sọ, wọ́n mọ̀ pínlẹ̀ tí ó ti jáde fún òṣèlú. Wọ́n ní arákùnrin kan wà, ṣẹ́pà yìí ń complain pé ilé tí wọ́n wó lórí ọ̀rọ̀ ìjínigbé yẹn ó ti yá jù. Wọn ò lọ kóòtù, kò tó jọ́ mélòó kan síra wọn.
tó fi di pé wọ́n bi ilé yẹn lulẹ̀. ìyẹn ilé tí wọ́n gbé àbúrò Adélabú Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́sì sí àtàwọn ọmọ ẹ̀. now wọ́n tún ti wá wọlé arákùnrin kan tí wọ́n ń pè nílùú Péjú láì lọ kóòtù. ẹ̀sùn wo ni wọ́n fi kàn án? bá a ṣe gbọ́ wọn lárákùnrin ìfilé yẹn rẹ́ǹtì ni wọ́n ní ni o pé kì í ṣe pé ó ń gbé bẹ̀, ṣùgbọ́n wọ́n bá àwọn nǹkan bíi ìbọn nǹkan kan bẹ̀ wọ́n ní. now wọ́n lọ́gbẹ̀ni ẹ̀ bọ́ yóò ti sá lọ àbí nǹkan kan, nítorí wípé àwọn kan ló ti bá gómìnà tó wà ń bẹ̀ ń sìn ṣe dáadáa tẹ́ ti súnmọ́ra wọn, torí igbákejì ọlọ́wọ́ ọ̀tún ọ̀sílíárì tí wọ́n ló ti ṣiṣẹ́ fún gómìnà tó wà ń bẹ̀ nígbà àkọ́kọ́ òun ni. ṣùgbọ́n arákùnrin yìí wọ́n ní wọ́n rí pẹ̀lú Alhaji Oríyọmí, yìí tó fariwo tálàájì Oríyọmí Hamzat pa síta rèé. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ wọ́n kì í lé arákùnrin yẹn mọ́lẹ̀. ilé yẹn náà lẹ̀ ń wò lórí kínní bí ilé yẹn ṣe tó, wọ́n dẹ̀ wò balẹ̀ irú ẹ̀mí wò bí yóò jàre ni o, bí yóò jẹ̀bi bọ kóòtù ni o, bí wọ́n padà wọlé yẹn náà ni o, ká sì wò sùnsùnsùn. ilé yẹn fúnra ẹ̀rí ni tí wọ́n bá lọ kóòtù, àwọn ilé tí wọ́n ń wó ẹ̀rí ni. then òfin wo ni wọ́n ń tẹ̀lé? ìjọba àwarawa wo làwa ń ṣe? arákùnrin tó ń sọ yìí tí wọ́n ń pè é Lùpẹ́jù, wọ́n ló ti fìgbà kan tó ń kí gómìnà tó wà bẹ́ẹ̀ sí, mo mọ̀ dárúkọ ni, torí ẹni tí ó bomi lámù tó lòún régún, ẹni tó lọ pọnmi wá lódò kíni kó rí, kì í ṣe tó yẹ ká gbára wa lásìkò lórí ẹ̀. wọ́n ní ó ti kí gómìnà dáadáa rí. fọ́tò ọmọkùnrin yẹn náà ò lẹ̀ ń wò yìí. ṣókíṣókí mo fẹ́ ṣe kẹ́ẹ̀kan gbọ́ nǹkan tó sọ lásìkò tó kí gómìnà. gómìnà Sùwájú Àdìó tí gbìyànjú mọ̀ sí Lùpẹ́jù tí mo jẹ́ alága Ẹgbẹ́dá branch ní Ìwó Road nìbàdàn. ó fi àsìkò kí gómìnà wa onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tí wọ́n kú ewu ọdún àṣeyíṣẹ́ mi ọgbọ́n àtòyí tó fi ń darí wa olóòtú mọ̀ sàríkún rẹ̀ sí o. mo kí Ọ̀túnba Ṣẹ̀yẹ tó jẹ́ ọwọ́ ọ̀tún wọn náà gbogbo ẹ̀sìn ń tò ọlọ́wọ́ máa fún wọn sí o, ọlọ́run ìdójú àdúrà tiwọn. mo sì kí ọ̀gá wa Alhaji Mukala Alamidi aka Ọ̀sìlárí olórí oko ogun park manager ọlọ́kọ̀ tílé tó kọ Ọ̀yọ́ state pátápátá, ọlọ́run jẹ́ wọn sí ọ̀pọ̀ níláyé ẹ̀mí gógùn àlàáfíà ọlọ́run. mi ní fẹ́ sọ kọjá bẹ̀ ibi tí mò ń sọ̀rọ̀ lọ ó yí oníkálukú wa. ayé wo la wá nínú òṣèlú pákáleke bọ́ọ̀bá pa bọ́ọ̀bá òbú lẹ́sẹ̀? ẹ jóná nígbà tí wọ́n wá kí ilé arákùnrin yẹn mọ́lẹ̀ tí wọ́n wò, ara ta arákùnrin kan, ó tú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ó tú sílẹ̀. màá jẹ́ kẹ́ ẹ láǹfààní láti rí ẹ sì gbóhùn arákùnrin yẹn. ilé tí wọ́n ń wò yẹn ilé zuri ni o, máa zuri tí mo ní tí wọ́n tó dìkẹ́ ẹ̀wọ̀ tẹ̀lọ bọ́ọ̀sì tilẹ̀ ẹ̀ tẹ́lẹ̀ kọ́ àwọn kan bẹ̀ bọ̀ tó ń ó dà kó ti sá lọ wọn tí ì rí mú. máa yí zuri tá à ń sọ yìí na right man auxiliary o, àwọn ni wọ́n jọ rọ́ọ̀nù first tenure pẹ̀lú gọ́vnà Mákindé, wọ́n jọ rọ́ọ̀nù ẹ̀ for 4 years ni o. wọ́n ní issue pẹ̀lú gọ́vnà Mákindé, gbogbo àwọn evidences yẹn ti wà nílẹ̀ for a very long time o, because òun lè rẹ anybody tó ń tẹ̀lé olóṣèlú kó má ní kàlà lọ́wọ́, wọ́n ń lò bàn gbàgbé o. gbogbo ẹni evidence tó bá kó nù dẹ̀ lónìí kò ń ṣèlú ló ti wà ń bẹ̀ o. ìgbà tó ń tẹ̀lé wọn ọmọ ìyá mi wọn bust ẹ o, ó normal wọ́n ṣiṣẹ́ fún wọn ni o. nígbà tó di pé wọ́n ní issue tí wọ́n gbé auxiliary ńlẹ̀ tó ń gbọ́ ọmọ ìyá mi wọn ò látẹ̀lé olóṣèlú kan síbẹ̀ ní jẹ nìyẹn normal team nìyẹn. nígbà tí ilẹ̀ iṣẹ́ ń súnmọ́ tán rí i pé ipò auxiliary ṣì wà tó ń tẹ̀lé olóṣèlú kò náà rí sí bọ̀bọ̀ yẹn o, ilé ẹ̀ lórí tán jẹ yẹn o. gbogbo tẹ̀lé wọn ó fẹ̀mí ẹ̀ lakú ṣùgbọ́n tẹ̀lé wọn sí gbogbo ẹ̀ gáàdì wọn wọ́n ṣe létòwútò owó tó kójọ orí oná fọjọ́ kan náà fi ń jẹ yẹn o. tó bá ń tẹ̀lé olóṣèlú ọmọ ìyá mi jọ́ tó ọlọ́run máa lo ọpọlọ ẹ o. olóṣèlú ò ní fi ọ ṣe priority àyẹ̀dá family ẹ̀ láì ọmọ olóṣèlú àwọn àgbẹ̀ òyìnbó á gbé wọn sí á gbé bọ́lẹ̀ lọ́wọ́ àdúgbò máa jà káàkiri tó bá pa ìwọ̀n pa family ẹ̀ ni o. ṣùgbọ́n nítorí ìjọba tó bá dé ilé náà jẹ yẹn o.
ìtẹ́lẹ̀ ṣe ni pé ẹni gbogbo àti tí òṣìlárí ó ṣẹ̀ kò náà ń kọ́tọ̀ fún tí ọmọ yà mọ́ ìlú sùn lé o ẹni tó ń tẹ̀lé tí ń dínà ìfowó wọn ní tí mọ́ lọ sí ó di kóòtù wàhálà àwọn àtìyàwó ṣe bó ẹbí yẹ ẹ̀ kẹ́yìn lónìí ó ti kọ́kọ́ sá sí lọ ilé yẹn pa. gọ́ọ̀mẹ̀ntì tó wà ń ta tí ó fi kúrò ń ta How ọmọ yẹn ò lè many wọ́yọ́ state hours? mọ̀ tó bá wọ́yọ́ state wọ́n máa gbé o ẹjọ́ tó ó lè ti kúrò náà ìdájọ́ mo yẹn bẹ́ sọ̀rọ̀ yìí mi ò ní kó má tẹ̀lé lóṣèlú o but fọgbọ́n tó sí di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní. torí pé àwọn náà ni wọ́n á padà ṣe ká máa wọlé tó bá ká ti máa sọ̀ra wọlé tọ̀rọ̀ bá ti ó dùn mí ṣẹlẹ̀. gan torí pé bọ́bọ́ yìí kò ní Ṣé sí láti òṣèlú kó àdúgbò náà? lè yìí o ẹ̀mọ mílíọ̀nù tán jẹ tó rọrùn láti bá ayé èèyàn jẹ́ bẹ́ẹ̀ Evidence náà yẹn. lójú àwọn èèyàn kan ni. Alhaji Oríyọmí Hamzat sọ̀rọ̀ tó pọ̀ àánú wọn dẹ̀ ṣe mí. Ẹni tí ó bá ṣòṣèlú á lẹ́mí o. Ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ tí Hamzat sọ bó ṣe sọ tá a bá ní ká máa analyze ẹ rí wípé pẹ̀lú bí wọ́n ṣe ń ní confidence yẹn kì í ṣe Oríyọmí Hamzat lẹ̀ ń wò yẹn. Àsìkò ìjàngbọ̀n wíwọnú òṣèlú tiwọn láti pay dues ló dé yẹn o ṣùgbọ́n ọmọ Yorùbá ṣé ó yẹ ká máa ṣera wa bí ò ṣe dà nítorí òṣèlú. Ẹ má gbàgbé ọmọ Yorùbá náà ló dìtẹ̀ mọ́ Awólọ́wọ̀ orí ní dádé fún yẹn o orí tó máa dádé Ọlọ́run mọ̀ o. Arọ ẹ̀yin agbófinró náà tẹ́ ẹ ránṣẹ́ pé Alhaji Oríyọmí Hamzat bí wọ́n ṣe sọ pé wọ́n ti pe àwọn ní pàǹtí ẹ ṣeré kó dára. Mo tiẹ̀ jẹ́rìí àwọn agbófinró àti IG àsìkò yìí wọn ò ní rí dúdú kan pè ní funfun mo fẹ́ gbà bẹ́ẹ̀. Wọ́n nítorí pé wọ́n rí arákùnrin tí wọ́n ń wọlé ẹ̀ yìí tí wọ́n bá nǹkan nínú ilé ẹ̀ yìí wọ́n ń rí pẹ̀lú Alhaji Oríyọmí Hamzat ní campaign wọn. Wọ́n sì ti rí ní campaign gómìnà yìí náà rí tí wọ́n lọ yẹlé ẹ̀ wò tí wọ́n ò dẹ̀ sọ pé ó ṣe nǹkan kan. Auxiliary tó wà ní àtìmọ́lé kò kàn wá nítorí wípé wọ́n jọ jẹ wọ́n jọ mu ni. Ṣùgbọ́n a mọ̀ wípé oníkálukú kò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Alhaji Oríyọmí Hamzat ẹ dọ́kànlé. Èmi nígbàgbọ́ wípé gbogbo ohun tẹ́ ń sọ yìí òótọ́ ni. Mo fẹ́ nígbàgbọ́ bẹ́ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kó jẹ́ òótọ́ délẹ̀. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ẹ ti dìbọ́ǹkì àwọn ìròyìn kan táwọn èèyàn gbé jáde tí wọ́n fi influence social media gbé jáde pé irọ́ ni pàápàá jùlọ lásìkò ọ̀rọ̀ Sharia àti Gumi. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ló wà ńlẹ̀ ń sìn. Ọ̀rọ̀ yẹn kọ́ ló wà ńlẹ̀ ń sìn. Ọ̀rọ̀ tó yẹ kí gbogbo ọmọ Yorùbá ronú pé ẹni tó kàn lónìí ó lè kẹlòmíì lọ́la o. Ìtí wọ́n ṣe fún èèyàn kan irú gbajúgbajà bíi Oríyọmí Hamzat Yàlájì yìí tó bá jẹ́ni tí ò ní fọ̀ tí ò lè kanna ni tó bá kó sákóló alágbára wọ́n lè má gbúrú ẹ̀ mọ́. Àìmọye èèyàn tó wà lẹ́wọ̀n tí ò láǹfààní àti kígbe jáde báyìí tàbí kó sọ nǹkan tó ṣẹlẹ̀ gan tó bá sọ gan wọn ò fẹ́ gbọ́. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹja máa bẹ̀rù Ọlọ́run nínú gbogbo nǹkan tá a bá ń ṣe. Ẹja bẹ̀rù Ọlọ́run o. Ẹja máa rántí àwọn tó dúró fún wa nígbà tá a nílò wọn. Àwọn tí ò dúró fún wa ẹ má jà fi ẹ̀san burúkú náà san fún wọn. Kí ló ṣèlú pàkànlèkè? Èwo làbùrọ̀ kan máa wọlé láì lọ kóòtù. Ẹ má wo àgídìgbò láì lọ kóòtù o. Torílé àgídìgbò FM yìí tí gbogbo ọmọ Nàìjíríà tó fi dá ọ̀dọ̀ ara àwọn òkè òkun lọ́ọ̀ ni. Kẹ́ ẹ mọ́ rò wípé ẹ̀yin àti Oríyọmí Hamzat nìkan lẹ́jọ́ ń ṣe ẹjọ́ lásìkò yìí. Kò sẹ́ni tó ń gbèjà Oríyọmí Hamzat o. Ṣùgbọ́n ẹ̀tọ́ ìjọba àwa ara wa là ń dúró lé lórí o. Ìtọ́ wà láàrin ẹ̀yin àti Alhaji Oríyọmí Hamzat kò kan ẹnikẹ́ni. Ṣùgbọ́n òfin ìjọba àwa ara wa má tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀. Ohun tá a dúró fún nìyẹn o. A kí gbogbo ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́ pátá porogodo.
ẹni tí ò ṣe ò gbọ́dọ̀ jìyà, ìka tó bá ṣẹ̀ òun lọ bá gé o. ẹ má sì jẹ́ àgbọ́ ohun tí ò ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀, àwọn tẹ́ ẹ bá ṣẹjọ́ pọ̀ o. ẹ kú bẹ́ẹ̀ ṣe ń wò wá. màá fi díẹ̀ sẹ́yìn nínú ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat tí n bá ti parí ètò ní kété, ẹ bá mi wò ó. ẹ kú bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò Jugba Master Channels. Bitter truth ni o, má lo agbára nílòkulò, àṣìlò agbára ò dáa. kọ́lọ́ mọ́ bá lo agbára lórí ìwọ náà. ẹ̀rọ democracy yìí, ẹ jẹ́ kí tẹrú tọmọ gbádùn ẹ̀. ẹ jẹ́ kí mẹ̀kúnnù mọ̀ wípé democracy fún òun ni, kì í ṣe fún alágbára nìkan. gbogbo nǹkan tó borílẹ̀-èdè Nàìjíríà jẹ́ dòní rèé nítorí ìjẹgàba lórí àwọn ènìyàn. ẹ kú bẹ́ẹ̀ ṣe ń wò wá. ẹ ṣeun adúpẹ́ ò ṣeun agbọ́lá lórúkọ tèmi. àlẹ́ èèyàn kankan sínú o. àìmọye ìgbà láti jáde fún Alhaji Oríyọmí Hamzat, ṣùgbọ́n tí wọ́n padà wá sọ òdodo tó wà ń bẹ̀. bá àbá tí ìmọ̀ òdodo tó wà ń bẹ̀, ìta àbárí la máa sọ. bẹ́ẹ̀ náà bá láǹfààní àti sọ tiyín jáde, ẹ láǹfààní àti jáde sọ̀rọ̀. ṣùgbọ́n ríránṣẹ́ tí wọ́n ránṣẹ́ pé Alhaji Hamzat ní pàǹtí bí wọ́n ti sọ, a mọ̀ pé àwọn agbófinró yẹn èèyàn rẹ̀ ni wọ́n ó ṣiṣẹ́ wọn bó ti tọ́ nínú iṣẹ́ ìwádìí wọn bó ti yẹ. eléyìí ṣe pé wọ́n ń tírẹ́tìnì èèyàn. ìyí tó bá ṣẹlẹ̀ tẹ́ ẹ bá rí pẹ̀lú ẹ̀rí ní kẹ́ ẹ dúró lé lórí o. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe wò wá lẹ́ẹ̀kan sí i.